ọmọ olómù mọ̀ rè o. òun ò sí ọmọ olómù mọ̀ rè o. Àbẹ̀bí òkì mórí bọ̀gá mi ti wá láṣà lónìí ọjọ́ bí mi ẹ jẹ́ ó yẹ mí ẹ súre fún mi. Àbẹ̀bí ọ̀kín o olórí rẹ̀ ò ní burú láéláé ọmọ wù mí máa gbóhùn ẹnu mi tiwa làṣà bá ọjọ́ abá ọyọ̀ lónìí ọjọ́ ìbí rẹ̀ ọjọ́ 11 oṣù 11 ṣe bọ́jọ́ tó lápẹ̀rẹ̀ ni ilé ayé ọmọ wù mí Àbẹ̀bí ọmọ tiwa làṣà àní ọmọ tèmi nìkan ṣoṣo. Àbẹ̀bí ọ̀kín o mo ní wọ́n lọ ọmọ olómù àpèrán ọmọ alágogo idẹ ọmọ olómù o ọmọ olómù o ọmọ olómù o mo ní ìjà ìwú yẹn ti dóhùn adọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn ti dóhùn adòtún bá ń tẹ́ ọmọ wù mí o Àbẹ̀bí ọ̀kín mo ní àṣẹ̀ṣẹ̀gún yẹn olómù adòtún bá ń tẹ́ àní ìwọ̀jọ̀tún kó o méwù dè mí mo ní ṣèbéwu yẹn gbà yìí o ó jọ̀tún lọ nílé baba tó bí ọlọ́mọ Àbẹ̀bí ọ̀kín ọmọ tèmi nìkan ṣoṣo. Àbẹ̀bí ọ̀kín o ìjà ìwú yẹn tó ṣẹlẹ̀ lómù lọ́jọ́ ọjọ́sí ló sọ baba yín dolówó tó dọlọ́mọ rẹpẹtẹ òmòsí ọmọ abọ̀rókòlà. Àbẹ̀bí ọ̀kín o mo ní bẹ́wúrẹ́ sọnù lómù ẹ má máa mú lọ mí ta ní sẹgbẹ́ gbẹ́rangbẹ́ran ní bágùntàn bọ̀lọ̀jọ́ sọnù lómù mo ní ẹ má máa mú lọ mí rárá ta ní sẹgbẹ́ gbẹ́rangbẹ́ran bádìde òkùnkùn sọnù lómù nílé yín mo ní ẹ má máa mú lọ mí rárá mo ní ta ní sẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ àmọ́ o níbobìnrin kan rọgbọdọ yùngbàyùngbà ròdòròdò ròmùròmù yìngbìnyìngbìn mìnìjọjọ tó pọ́n tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ ẹ má má rẹ́ lẹ́sẹ̀ wá pè mí o ẹlẹ́sìn ni kí ẹran wá sílé baba tó bí ọlọ́mọ. Àbẹ̀bí ọ̀kín o mo ní kò ní pa ọ́ fún wa àrò ní ṣe ọ́ mo ní lónìí ọjọ́ ìbí rẹ wàá fọwọ́ pewú wàá tún fèrè kìjọbì lọ́lọ́ Elédùmarè ọba oníbú ọ̀rẹ́ ọmọ olómù mọ̀ rè o. Mo dúpẹ́ pé òkun lọ́wọ́ ọ̀gá mi ti wá láṣà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ti wá láṣà mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó dá mi sí dọjọ́ òní gbogbo wa láwùjọ péjú sàmọ́dún o.